Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Olórí ẹgbẹ́ òṣèlú kan ní ilẹ̀ United Kingdom UK Conservative Party Kemi Badenoch ti ṣí aṣọ lójú eégún nípa ìpinnu wọn lórí ètò tuntun àjọ tí ó ń rí sí ètò wíwọlé àti jíjáde ní Immigration Plan láti dá àwọn ènìyàn tí ó jẹ́ 150,000 tí kò lẹ́tọ̀ọ́ láti wà ní orílẹ̀-èdè àwọn padà sí orílẹ̀-èdè kówó oníkálukú wọn lọ́dọọdún, èyí tí ó jẹ́ ìgbésẹ̀ ètò ìlànà tí ó le jùlọ ní orílẹ̀-èdè Britain àti èyí tí kò tíì ṣẹlẹ̀ rí. Nínú àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ tí ó gbé sórí ẹ̀rọ àwòrán X rẹ̀ formerly Twitter ní ọjọ́ Ìsinmi, ni Badenoch ti sọ pé ètò Radical Border Plan ni ó tún ṣe àgbékalẹ̀ ètò ìgbésẹ̀ tuntun mìíràn tí ó jẹ́ yíyọ kúrò ní tipátipá removal force, èyí tí yóò jẹ́ àtúnmọ̀ lẹ́yìn United States Immigration and Customs Enforcement (ICE) láti máa ṣàkóso iléeṣẹ́ UK Border Enforcement System. Lórí ẹ̀rọ àwòrán fọ́nrán rẹ̀ náà ló ti tún ṣàlàyé wípé ọ̀rọ̀ tí òun sọ ti yé gbogbo ènìyàn wípé gbogbo àwọn tí kò ní ìwé ìgbélùú ni àwọn yóò kọ́kọ́ fi òfin gbé kí àwọn tó wá tarí wọn sí orílẹ̀-èdè oníkálukú wọn. Badenoch yìí, tí ó jẹ́ ẹni tí ó ti dójú lé iléeṣẹ́ tí ó ń rí sí wíwọlé àti jíjáde ní orílẹ̀-èdè United Kingdom, ló ti bu ẹnu àtẹ́ lu àwọn ìṣèjọba Conservative àti Labour wípé ọwọ́ yẹpẹrẹ ni wọ́n fi mú iléeṣẹ́ Immigration. Nítorí ìdí èyí, lónìí ni àwọn yóò ṣe ìfilọ́lẹ̀ ètò ìgbésẹ̀ Radical Border Plan, èyí tí àwọn tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ kùnà láti ṣe, àti pé nínú ọdún kan ni wọ́n ṣe àkọsílẹ̀ kékeré lórí àwọn ènìyàn tí wọ́n wọlé láti orí omi, tí ó sì tún jẹ́ pé àwọn ènìyàn tó lé ní 50,000 ni ó bọ́dì sórílẹ̀-èdè àwọn lọ́nà àìtọ́, tí 32,000 ènìyàn ni wọ́n ń gbé ní Asylum Hotel, tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó pọ̀ yanturu sì ń ṣòfò dànù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ tí ó sì tún ń jà ràìnràìn káàkiri ilẹ̀ wa lórí fífi olùṣọ́-àgùntàn Pásítọ̀ Josephine Ibiagun-Ezejiele jẹ ìyálóde gbogbo ẹgbẹ́ àwọn obìnrin ọlọ́jà General of Market Women Association. Òun náà ni ó tún jẹ́ ìyáàfin Fọláṣadé Òjó Tinubu gẹ́gẹ́ bí ìyálọ́jà ti ìpínlẹ̀ Edo, oyè tí ó túmọ̀ sí olórí gbogbo ọjà ní ìpínlẹ̀ Edo. Ìfáǹfà aáwọ̀ tó wáyé lórí àwọn ọlọ́jà ní Benin kò ṣẹ̀yìn bí ìyáàfin Blakky Ogiame ṣe gba iṣẹ́ ní kété lẹ́yìn ètò ìdìbò sí ipò gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án September 21, ọdún 2024. Ní àwọn ọlọ́jà ti pinnu láti fi ẹlòmíràn rọ́pò rẹ̀, ṣùgbọ́n kí ó tó di ìgbà náà ni Ogiame ti ṣe ìwọ́de ohun ìfẹ̀hónúhàn ní ọjọ́ 7 July, tí ó sì tún fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n gbìyànjú láti rọ òun lóyè gẹ́gẹ́ bí olórí àwọn obìnrin ọlọ́jà ti ìlú Edo, ipò tí Ọba Ewuare kejì ti kọ́kọ́ kéde rẹ̀ wípé ó ṣòfò, tí ó sì tún ṣàlàyé wípé gbogbo ọjà kọ̀ọ̀kan ní ilẹ̀ Benin ni ó ní olórí tirẹ̀, èyí tí àwọn mọ̀ sí Iyeki, tí gbogbo wọn sì tún ṣe ojúṣe wọn lórí àṣà ẹ̀sìn nínú ààfin. Wọ́n wá fi ẹ̀sùn kan Ogiame wípé ó ń lo ipò rẹ̀ láti fi ṣiṣẹ́ àti ṣíṣe olóòótọ́ fún gómìnà àná tẹ́lẹ̀ rí Godwin Obaseki, tí ó sì tún wá ń ṣe àtìlẹ́yìn fún olùdíje ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) Asue Ighodalo nígbà ìdìbò. Rògbòdìyàn náà wá ń peléke sí i láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ Edo State Market Women Association (ESMWA) ṣe ìwọ́de tí wọ́n sì tún fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ náà bí wọ́n ṣe ń fi tipátipá gbé Ibiagun-Ezejiele lé àwọn lórí gẹ́gẹ́ bí ìyálọ́jà, ẹni tí kì í ṣe ọmọ ilẹ̀ Benin. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ tí ìyáàfin Florence Ahunwa àti àwọn márùn-ún mìíràn buwọ́lù, ni àwọn obìnrin ti ṣàpèjúwe ìfinijoyè yìí gẹ́gẹ́ bí èèwọ̀ tàbú àti tàbùkù àṣà ilẹ̀ Benin. Ó tún wá jẹ́ ìwà àìṣòtítọ́ àti àìṣòdodo nípa fífi ẹni tí kì í ṣe ọmọ bíbí ìlú Benin tí kò sì tún mọ̀ nípa àṣà Benin láti gbé lé àwọn lórí kí ó máa bójútó ọjà ìlú Benin àti ìpínlẹ̀ wọn. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ìpínlẹ̀
náà wípé ìfinijoyè náà ní ọwọ́ kan òṣèlú nínú àti pé kò ṣẹ̀yìn ọwọ́ agbára tí àwọn kan nínú òṣìṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ náà lò àti ti ìyáàfin Òjó Tinubu ti ìyálọ́jà gbogbo ìpínlẹ̀ Èkó. Pásítọ̀ Igun Ezekwesili fèsì nípa kíkó ọ̀rọ̀ wọn dà sígbó tí ó sì tún sọ pé irọ́ báláú tí ó jìnnà sí òótọ́ ni wọ́n pa àti pé gbogbo àwọn tí wọ́n ń fapájánú náà kì í ṣe ọmọ ẹgbẹ́ rárá. Ohun tí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn olùwòran lẹ́nu ní ọjọ́ ìwúyè kò ju bí Òjó Tinubu ṣe fi Ìbíàgún Ezekwesili joyè tán kí ó tó lọ yọjú sí ọba ilẹ̀ Benin, èyí tí ó lòdì sí àṣà wọn. Níbi ayẹyẹ náà ni Coordinator of the Office of the First Lady, Edeziri Anani, ni ó lọ ṣojú gómìnà Monday Okpebholo tí ó sì wá ń fi dá àwọn ènìyàn lójú wípé ìṣèjọba àwọn ti fi gbogbo ara wọn jìn láti ró àwọn obìnrin àti ìdílé lágbára. Ìyáàfin Òjó Tinubu náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí ẹnikẹ́ni tí wọ́n rọ̀ lóyè nítorí pé ipò náà ti ṣófo fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Àwọn olórí àti adarí ní ilẹ̀ Ìbàdàn ti ké gbàjarè síta gbangba wáyàyé lórí pípeléke àti pípọ̀ sí àwọn adàlúrú àti àwọn agbébọn tí ó ń fi ìgbà gbogbo gbilẹ̀ sí i ní ẹkùn ìhà gúúsù ìlà-oòrùn South West, èyí tí àwọn tètè ké sí gbogbo àwọn gómìnà àjọ-lájọ láti tètè gbé ìgbésẹ̀ ní kíákíá láti dáàbò bo gbogbo agbègbè ẹkùn náà. Ìpè yìí wáyé nínú àkọsílẹ̀ àpapọ̀ èyí tí ààrẹ àwọn mọ́gàjí ti ilẹ̀ Ìbàdàn, Mọ́gàjí Àṣìmíyù Àríorì àti olùdarí ìpẹ̀tùsááwọ̀ ohun àlàáfíà agboolé ọgbà Ìbàdàn, Coordinator of the Ibadan Compound Peace Initiative ICPI, Mọ́gàjí Dókítà Nurudeen Akínadé gbé jáde síta. Àwọn àárín gbùngbùn ìgbìmọ̀ ti ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn, Central Council of Ibadan Indigenes CCIR, ọba, baálẹ̀ àti àwọn olórí ìlú àti agbègbè ilẹ̀ Ìbàdàn wọ́n ṣàtìlẹ́yìn ọ̀rọ̀ àtẹ̀jáde náà. Àwọn olórí àti adarí yìí ṣàpèjúwe ìkọlùkọgbà pípa àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti àwọn ẹ̀yà mìíràn ní ìpínlẹ̀ Kwara ní ẹnu lọ́ọ́lọ́ yìí gẹ́gẹ́ bí ìkìlọ̀ àmì láti má jẹ́ kí gbogbo ẹkùn gúúsù ìlà-oòrùn South West wà nínú ìgbèkùn àti àhámọ́, àti pé kíkígbe ohùn ariwo àwọn yìí yẹ kí ó jẹ́ ohun tí yóò jẹ́ ẹ̀dùn ọkàn gbogbo ènìyàn àti gbogbo ìṣèjọba pátápátá. Wọ́n wá rọ gbogbo àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ti ìpínlẹ̀ gúúsù ìlà-oòrùn pẹ̀lú àwọn aláṣẹ àpapọ̀, àwọn àjọ elétò ààbò láti tètè wá nǹkan ṣe kí ìṣẹ̀lẹ̀ náà tó bọ́ sórí, nítorí pé tí àwọn adàlúrú àti àwọn agbébọn bá lè máa pa àwọn ọmọ ilẹ̀ káàárọ̀-o-jíire ní apá kan ìpínlẹ̀ Kwara, ó ti ń ṣe àfihàn pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ni ó wà nínú ewu. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde wọn ni wọ́n ti ṣàlàyé pàtàkì pípèsè ètò ààbò sí ibi gbogbo nítorí ó ṣeéṣe fún àwọn oníṣẹ́ ibi láti gba inú igbó àti abúlé wọ ilẹ̀ Ìbàdàn, èyí tí kò jìnnà sí ìpínlẹ̀ Kwara. Nítorí ìdí èyí ló ṣe yẹ kí ìjọba rí dájú pé wọ́n dáàbò bo ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo gúúsù ìlà-oòrùn South West. Ìdí nìyí tí àwọn kò gbọdọ̀ dákẹ́ ju pé kí àwọn kí ó pariwo síta lọ. Ní ìparí àtẹ̀jáde ọ̀rọ̀ wọn, wọ́n tún wá ké sí gbogbo àwọn ìjọba ìlú àti àwọn tí ń ṣe ìjọba lábẹ́lé láti tètè ró àwọn elétò ààbò abẹ́lé lágbára kí wọ́n bàa lè ṣe àfihàn àwọn ọ̀daràn tí ó wà nínú agbègbè kọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìdíje àwọn ti Big Brother Nigeria reality show Housemates, èyí tí ó ṣẹ̀ṣẹ̀ parí ti ìpele ọdún 2025, ní Ìmísí jẹ́ ẹni tí ó jáwé olúborí nínú rẹ̀. Ìmísí ni ó gba ipò kíní nínú gbogbo àwọn olùdíje mẹ́jọ tí ó dé ìpele tí ó kẹ́yìn, tí ó sì tún gba ẹ̀bùn tí ó tó $150 million $150 million. Lẹ́yìn ọjọ́ kan tí ó lé ní 50 tí wọ́n wà nínú ilé tí wọ́n wà, 71 days, ìdíje ẹlẹ́ẹ̀kẹwàá ti irú rẹ̀, Season 10, tí wọ́n gba àwọn wọlé sínú ilé náà, èyí tí ó wáyé ní ọjọ́ 26 oṣù keje, July 26, ọdún 2025, ní ọjọ́ Àbámẹ́ta. Àwọn mọ́kàndínlọ́gbọ̀n 29 ni olùdíje tí wọ́n kópa ní ọjọ́ náà, tí àwọn obìnrin jẹ́ 15 àti tí àwọn ọkùnrin náà jẹ́ 14. Ṣùgbọ́n àwọn 9 ni wọ́n yege láti kópa nínú ìdíje náà. Orúkọ àwọn 9 náà ni Dédé Ìmísí, Ṣẹ́balà, Jackson J. K. Bobo, Kọ́lá Kóyin,
Mensah àti Sultana. K-Bobo ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lé kúrò nínú ìdíje náà láti ọwọ́ olùgbàlejò Ebuka Obi Uchendu, tí Isabella Mensah àti Jackson Jay sì tún tẹ̀lé, ṣùgbọ́n nígbẹ̀yìn ìdíje náà, Ìmísí ni ó jáwé olúborí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post àti Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí ń lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.